ṣe rí orílẹ̀-èdè tá wà yìí ó dàbí ilẹ̀kùn ẹnìkan ló mú kọ́kọ́rọ́ dání òun ló máa ṣílẹ̀kùn kẹ́ tó lè wọlé òun ló máa tì í tẹ́ bá ti wá ń wọlé lọ òun ló máa sọ orí àga tẹ́ máa jókòó sí tẹ́ bá fẹ́ pàṣẹ ń bẹ̀ òun ló máa sọ àwọn àṣẹ tẹ́ gbọ́dọ̀ pa. ọ̀rọ̀ yẹn jinlẹ̀ o. now tí ó bá wá dì bẹ́ẹ̀ wọ́n á ti sọ fún ẹ pé o fẹ́ jẹun àwọn òdi ẹ lọ́wọ́ pé kò má jẹun o àdí ẹ lọ́wọ́ pé káwọn ẹbí ẹ má jẹun o ṣùgbọ́n tó bá ti lè gbé ìgbésẹ̀ kọjá báyìí àyè yẹn á fún ẹ àwárí wàhálà ń bẹ o. ìlú yìí mọ̀ ń bọ̀ olótùú àwọn tí wọ́n mú kọ́kọ́rọ́ ilé ìjọba àtagbára ìjọba dá ní Nàìjíríà wọ́n máa ń sọ gbogbo gbà Fúlàní ni wọ́n. ok ṣé ká wá sọ pé àwọn kan ní tó ń pàṣẹ fáre pé ó lójú ibi táàrẹ lè sọ̀rọ̀ dé àná. bẹ́ẹ̀ ni olójú ààrẹ òkan lè dédé dìde láàárọ̀ ẹ̀ ní ìkó sọ pé gbogbo iṣẹ́ tààrẹ bá máa ṣe lé ní ó láwọn kan tààrẹ máa gbàṣẹ lọ́wọ́ ẹ̀. ààrẹ tún gbàṣẹ ní báyìí. bẹ́ẹ̀ ni ààrẹ òkan lè dédé ètò ìṣúná nígbà tán bá gba gbogbo àkọsílẹ̀ ètò ìṣúná tán gbé lọ sílé ìgbìmọ̀ aṣòfin àwọn abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin méjèèjì rep àti senate àwọn yẹn kan tó lè buwọ́ lù wọ́n máa lọ gbàṣẹ lọ́wọ́ àwọn kan tá à ń pè ní àwọn apàṣẹ wà àwọn decision makers. Who are the decision makers? ṣe rí bàbá aṣáájú Bọ́lá Ahmed Tinubu tí a bá fẹ́ jẹ́ olóòótọ́ pẹ̀lú ara wa ó ní èròǹgbà tó dáa fún Nàìjíríà àwọn ètò kan táwọn kan ṣe tán rí ṣe ó fi agídí ó fi ń ṣe ṣùgbọ́n kò rọrùn fún gbogbo àṣẹ yẹn kì í ṣọwọ́ tiẹ̀ ló wà. ìwọ̀nba náà lè ṣe mọ́. ìwọ̀nba ni táwọn yẹn bá fẹ́. ìyẹn ni wípé kàbá tí wọ́n ń sọ ńgbà yẹn kàbá wà. kàbá wà lóòótọ́ o kò dẹ̀ ń ṣe nínú ìjọba Nàìjíríà nìkan ni kàbá wà o. but èmi rò pé irú ààrẹ Tinubu olóṣèlú ńlá tó lẹ́nu ni ṣó yẹ kó tó wá rí kàbá àkẹ́tẹ́ tó máa control pé ó di Tinubu. ṣe rí ntí aṣáájú ń fẹ́ ni pé kórúkọ òun wọ ìwé ìtàn pé òun ṣe ààrẹ orílẹ̀-èdè yìí. kì í ṣe kí wọ́n fẹ́ rí lè. orúkọ ẹ̀ dẹ̀ ti wọ ìwé ìtàn. ok. torí pé tí ó bá kàn pinnu pé kí ni mo fẹ́ ṣe mo dẹ̀ máa rí ṣe mi ì fẹ́ gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni àti kó ìjọba. eléyìí dìbò. now nígbà tí wọ́n yan Lágbájá gẹ́gẹ́ bí ọ̀gá ológun ẹ rí i pé láàrin oṣù mẹ́fà iṣẹ́ ẹ̀ ń lọ dáadáa. gbogbo nǹkan change. láàrin oṣù méje nígbà tó máa pé ọdún kan ó fi dá gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lójú pé gbogbo ohun tí wọ́n ń pè ní àwọn afipágba nǹkan àwọn banditry boko yóò tán wọ́n sì wọ́n wọlé òun fúnra ara ẹ̀ irú ètò ọ̀gá ológun máa jókòó sọ́fíìsì ẹ rí i pé òun fúnra ara ẹ̀ ń jáde. bẹ́ẹ̀ni. kò jókòó sọ́fíìsì ẹni tá rẹ̀ dá pé tá rẹ̀ yá ṣámúṣámú irú àwọn èèyàn yẹn ẹ̀ka bá ń sọ pé àwọn oníṣègùn òyìnbó tó ní ètò ìwòsàn tó péye àwọn ológun ni oògùn wọn abẹ́rẹ́ wọn gbogbo nǹkan tó ń lò ló péye tó jẹ́ ojúlówó ju àwọn oògùn tá à ń gbà láwọn hospital tó kù lọ. tẹ́ bá ní àìsàn ibà àwọn abẹ́rẹ́ kan wà lọ́dọ̀ ológun tó yẹ pé tẹ́ bá gbẹ ẹyọ kan ẹ̀ ó tún dẹ̀ yọ ọdún kan míì kẹ́ tó tún lè gbà. ẹni yẹn lẹ́kàn wá déédéé sọ pé ó develop kínní kan cancer. ẹni tí ò ní pòtó lórílẹ̀‐èdè táwa yìí tó jẹ́ pé olówó lásán tí ò sínú ìjọba ó ní cancer tó dẹ̀ ń ṣàmójútó ẹ̀ tó dẹ̀ ń lo ìgbésí ayé ẹ̀ lọ. tí ẹ wà náà wàá rí wò. títí ẹ̀ láàrin ọjọ́ méjì síjọ́ márùn-ún ó dẹ̀ ṣe kí ni. ó dẹ̀ di pi. ó dẹ̀ di pi. lẹ́yìn ìgbà tó kú ǹjẹ́ gbọ́ ìwádìí kan tó jinlẹ̀ ṣé ìwádìí kankan wá tó jinlẹ̀ tó lè sọ fún pé lẹ́yìn pé wọ́n kàn sọ pé ó ní àìsàn jẹjẹrẹ ṣé ẹ̀yin gbọ́ ìwádìí kan tó jinlẹ̀ látọ̀dọ̀ ìjọba. ìyẹn ni wípé ikú Lágbájá gan ìgẹ́tà sí bí. ìgẹ́tà sí bí. bàbá wa. aṣáájú àwọn tí wọ́n ti mọ̀ pé n tó fẹ́ lo Lágbájá fún ni pé ó fẹ́ sin
gbogbo àwọn onísùmọ̀mí wọlẹ̀ àwọn onísùmọ̀mí náà dẹ̀fẹ́ sì wọlẹ̀ yìí àwọn kan ló nígbọ̀wọ́ wọn náà ṣe ìbí èèyàn kan ní Gúrúmí tó lọ ń bàjọba pé ẹ gbọ́dọ̀ ṣètò ìdúnadúrà. kódà ó sì sọ recently pé kán jókòó àlàáfíà. ìjọba ò dá wọn mọ̀ kò dá Gúrúmí mọ̀ ni ṣé rí aṣáájú wà ń bẹ̀ gẹ́gẹ́ bí adarí ni àwọn aláṣẹ wà ń bẹ̀ tó ń pàṣẹ fún. bàbá. so ètò ìdìtẹ̀gbàjọba yìí ntí iléeṣẹ́ ológun ò ní tètè lè fi sọ pé báyìí ló ṣe rí wọ́n máa kọ́kọ́ ṣe due consultation ìyẹn ìṣètò pé ok a fẹ́ sọ̀rọ̀ yìí o ṣé ó tẹ́ ẹ̀yin tẹ̀jẹ́ kà báyìí lọ́rùn torí mo mọ̀ pé tó bá bẹ̀rẹ̀ sí ṣèwádìí dáadáa àwọn tá a lérò orúkọ wọn máa jáde ńbẹ̀. but allegedly ni o ẹ má jà fi gbogbo ẹnu sọ. allegedly ni kọ́mọ là ń sọ tó ju wa ò tó. ntẹ́mi ń sọ ni pé tí ìwádìí bá jinlẹ̀ lọ tó bá bẹ̀rẹ̀ sí ń tu tí kíni wa lọ ń já sóòótọ́ ẹ máa rí pé lára àwọn tí wọ́n jẹ́ abẹnugọ nínú ìjọba aṣáájú yìí orúkọ wọn máa jáde ńbẹ̀. so irú àwọn nǹkan ẹni máa kọ́kọ́ gbé yẹ̀wò ṣé ẹni tó wà nínú èyí ṣé ẹni tá a lè dárúkọ ni ẹ mọ̀ pé àwọn kan wà tẹ́ pé ọ̀daràn tí wọn kì í dárúkọ ni wọ́n. kí ni implication wọn kàn lè déédéé bọ́ta. ṣé tí ìjọba bá fẹ́ sin x-men Boko Haram wọlé látijọ́ yìí nígbà tí wàhálà àwọn Niger Delta pọ̀ nígbà yẹn nígbà yọba àjọ ọjọ́ kan ṣoṣo péré bí irinṣẹ́ ṣe wà lọ́wọ́ wọn tó ọjọ́ kan wọ́n dẹ̀ ní wọ́n sọ ibẹ̀ yẹn di lẹ́lẹ̀ láàrin ìṣẹ́jú bíi 5 àgbọ̀n kankan tó jẹ́ Niger Delta boys gbogbo wọn dẹ̀ ìjọba dẹ̀ fún ọ ní condition pé ó yá ẹ̀ máa wá fámẹ́sì a máa fún ilé owó. wọ́n dẹ̀ wá àlàáfíà sí ìjọba ń bẹ̀. ṣẹ́gbọ́n kankan mọ́tò jọ bẹ́ẹ̀. ṣùgbọ́n tòkè ọya ojoojúmọ́ ni wọ́n ń pọ̀ sí. torí pé àwọn tó wà ń dì yẹn àwọn aṣẹ̀málù ẹran ọba ni wọ́n. ẹ wo ń tẹ̀kàn tí ẹ sọ gan ó ti tó ẹ ní sọ̀rọ̀ tán. ẹ wo ẹ̀yin èèyàn wa tí ẹ bá fẹ́ pe bàbá wa ẹ rí i pé ọ̀rọ̀ yìí jinlẹ̀ gan gbogbo ẹ̀ tẹ́ bá fẹ́ pè wọ́n bóyá ẹ fẹ́ béèrè kan bí nǹkan kan àbí ẹ fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ìṣọ̀kan ọmọ Yorùbá ó yá nọ́mbà wo ni wọ́n lè pè é sí bàbá. 081 4666 0288 081 4666 0288 náà lè pe ààrẹ ìṣọ̀kan Yorùbá sí fún ìmọ̀ràn tí nǹkan bá rú wọn lójú tàbá rí ètò kan tá a ṣe tó ń fẹ́ àfikún àbí àyọkúrò kan jẹ́ ká mọ̀ so àfi ọ̀rọ̀ àlùfàǹṣà o tó ń bá dẹ̀ fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ àbọ̀ nírànlọ́wọ́ tó ń fẹ́ ṣe fún wa nọ́mbà yẹn náà lè pè sí bó ti ṣe jẹ́ ni ẹ̀. ẹ ṣeun ẹ̀yin yẹn wa tó bá tó dìgbà míì ẹ tún lórí ọ̀fẹ́ láti bá wa pàdé bàbá wa rẹ ẹ ṣe o. ẹ káàbọ̀ ojú tó lé araba ẹ kú afẹ́. bàbá nǹkan bíi ọjọ́ mélòó kan sẹ́yìn nǹkan kan ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa yìí tó jẹ́ pé iléeṣẹ́ ológun ni ọ̀rọ̀ ń bá wí ìjọba ẹni pé a fẹ́ fipá gbàjọba kádìtẹ̀ gbàjọba èyí tí wọ́n pè ní kù lédè òyìnbó ṣùgbọ́n iléeṣẹ́ ológun ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé àìsàn lásán nǹkan tí ó ń lọ láàrin ìlú pé àwọn fẹ́ gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu pé àwọn ọmọ ogun tó wà àwọn tẹ̀ pé wọ́n ṣe nǹkan tí wọ́n tako ìlànà àti ọ̀nà tí iléeṣẹ́ ológun gbà ṣiṣẹ́ làwọn fi mú wọn pé wọ́n ìtẹ̀gbàjọba ṣùgbọ́n àwọn kan ní irọ́ ni pé wọ́n á fẹ́ kí ọ̀rọ̀ yìí dá ìfòyà àti ìpayà sáàrin àwọn Nàìjíríà ni pé ìtẹ̀gbàjọba ó fẹ́ wáyé bàbá ojú rẹ fi wò ó ìyàwó ló kọ sẹ́yìn. ojú tèmi fi wò ó lótú ó jọ gàté kò jọ gàté ó ṣàfẹsẹ̀ méjèèjì tilẹ̀ àkọ́kọ́ gbogbo alámọ̀ wípé tán bá máa ṣe àjọyọ̀ ọdún òmìnira ìlú Àbújá ni ààrẹ orílẹ̀-èdè yìí máa wà nígbàtí ìpínlẹ̀ Èkó jẹ́ olúùlú Nàìjíríà ìpínlẹ̀ Èkó ni ààrẹ máa wà tí gbogbo ètò dẹ̀ máa lọ ní Tafawa Balewa Square nígbàtí wọ́n dẹ̀ ti gbé olúùlú Nàìjíríà lọ sí ìlú Àbújá Eagle Square ni àwọn ààrẹ máa wà pẹ̀lú gbogbo àwọn ìgbìmọ̀ ìjọba àpapọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ àwọn náà máa ṣe tiwọn ní ìpínlẹ̀ wọn now tá a bá wo àjọyọ̀ ọdún òmìnira tá a gbà yìí tá a ṣe kọjá yìí ó ti kù ọjọ́ bíi 4
ni ààrẹ aṣáájú Bọ́lá Ahmed Tinubu ti wà ní ló ti fìlú Àbújá sílẹ̀ ló ti wà ní ìpínlẹ̀ Èkó ní tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí aṣáwà ń lù ní tọdún tó kọjá àbí ìlú iná kọlà wà kò sílẹ̀ kò wá sẹ́kọ̀ọ́ fún nǹkan kan Àbújá ló dúró sí ṣùgbọ́n tẹ́lẹ̀ yìí àríbíwé wá sẹ́kọ̀ọ́ ẹ̀ náà kò wọ́n dáná ayẹyẹ kankan ìpàdé kan sí ìpàdé kan ni àwọn ètò ààbò àwọn ẹlẹ́ẹ̀ṣọ́ ètò ààbò wọ́n wá lẹ́kan sí ju ti àtẹ̀yìnwá lọ ìyẹn túmọ̀ sí pé torí èmi náà jáde láyàjọ ọjọ́ yẹn bọ́n tí mo sọ fẹ́ ń tajọ jáde ni wípé ó dàbí pé nǹkan kan ń ṣẹlẹ̀ torí pé ta àkọ́kọ́ náà tẹ bá wò ó rí ìjíjáde mi ní ọjọ́ náà ajáde àgbà ilé ìjọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Marina níbi tí ilé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nígbà net tó gbé wà ẹ mọ̀ pé ibẹ̀ ni gómìnà ń gbé a rí pé ètò ààbò tó wà ńbẹ̀ ìjọ yẹn kọjá bẹ́ẹ̀ àwọn ọ̀gá ológun tó dẹ̀ ń wọlé síbẹ̀ dípò kan wà ní ibi tí wọ́n ti máa ṣe ayẹyẹ gbogbo wọn ilé gómìnà ni wọ́n wà mo rí pé ìgbà tá a máa yí padà láti TBS pé à ń bọ̀ ààrẹ fúnra rẹ̀ ń wọlé sí ilé ibi tí gómìnà ń gbé ní tàfà ní ẹ̀yìn ìgbẹ̀tì èmi wò pé kí ló dé tí wọn ò ṣe àjọyọ̀ kankan ìpínlẹ̀ kankan ò ṣe èyí fi hàn wá wípé ẹ̀rí ìdánilójú wà pé nǹkan kan ṣẹlẹ̀ tí ìjọba ò fẹ́ kí àwọn aráàlú ó mọ̀ ṣùgbọ́n tá a bá wo ìṣẹ̀lẹ̀ pé wọ́n fẹ́ fipá gbàjọba yìí láti orí ìjọba Muhammadu Buhari ní hùrùhùn ọ̀rọ̀ yẹn ti ń jáde ṣùgbọ́n wọ́n tẹ ọ̀rọ̀ náà rè nígbà náà kò sí nǹkan kan tí ó ti ẹ̀yìn ẹ̀ jáde torí tá a bá wo gbogbo àwọn tí wọ́n di ipò ọ̀gá ológun mú nígbà yẹn gbogbo wọn ẹ̀yà ààrẹ tó wà ń bẹ̀ ní títí kan ọ̀gá ọlọ́pàá títí kan ọ̀gá civil defence tó wà ní Nàìjíríà nígbà yẹn gbogbo wọn àwọn ará òkè ọya ni wọ́n tá a bá gbàgbé Tukur Buratai òun ni ọ̀gá ológun tí ọ̀gbẹ́ni tí ọ̀gá ológun Air Force yìí tó jẹ́ Fúlàní lòun náà ọ̀gá ológun Navy Fúlàní làwọn náà ọ̀gá ọlọ́pàá tán gbé lọ tán gbé bọ̀ gbogbo àwọn tán pààrọ̀ nígbà yẹn ẹ̀yà òkè ọya ní gbogbo wọn ìyẹn fún ààrẹ Muhammadu Buhari láti lè ṣe kíni láti lè tètè rí iná ọ̀rọ̀ yẹn pa now kí ààrẹ aṣáájú Bọ́lá Ahmed Tinubu àti àwọn ọmọ Yorùbá tí wọ́n yàn sípò tó ń jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ wọn táàrẹ bá ti káàrẹ kọ́kọ́ wò pé n tí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ yìí tí àwọn iléeṣẹ́ ológun sọ pé kò rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé láàrin ọ̀rọ̀ mẹ́wàá tó bá sọ pé irọ́ tá bá wádìí irọ́ yẹn wò dáadáa a máa rí mẹ́ta tó máa jẹ́ òótọ́ nínú mẹ́wàá yẹn tí méje lè má wá jẹ́ irọ́ délẹ̀ o ṣùgbọ́n láàrin méje yẹn àdàlú máa wà bẹ́ẹ̀ táàrẹ bá da aṣọ bo ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ tá bá ní kò ní ya níbù ó lè padà ya ní òró tí èmi dẹ̀ sọ pé ó lè gbà ya ni wípé àwọn olóṣèlú kan ti ń wò pé táwọn bá jáde tó bá kan dandan pé káwọn má wọlé observation tèmi ni o tá kàkà káwọn má wọlé àwọn àṣẹ ní kàkà kékun má jẹ sèse àfi ṣe àwàdà nínú àwọn ìwádìí àtàwọn tá à ń gbọ́ tó ń jáde ni wípé àwọn gómìnà àná kan wà láàrin àwọn tí wọ́n ń ṣètò ìdìtẹ̀gbàjọba yìí wọ́n dẹ̀ tún fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé lára wa láti ilẹ̀ Yorùbá ń bì í wà lára wọn tó jẹ́ gómìnà àná. allegedly ni o. nǹkan tẹ̀ kan tí ẹ sọ yìí tẹ́ ń sọ yìí tẹ́ ẹ parọ́ ìwé ìròyìn kan tí wọ́n ń pè ní Premium Time wọ́n ṣèwádìí wọ́n fìdí àwọn ọ̀rọ̀ yẹn wọ́n fi múlẹ̀ kódà wọ́n nìkan nínú àwọn ọmọ ológun tí òfin ò gbà láyè kó sọ̀rọ̀ pé òun ló confirm ẹ̀ fáwọn pé
ọ̀rọ̀ pé wọ́n fẹ́ gbàjọba wọn gbàjọ pé òótọ́ tó ṣúọ̀ fáwọn ni ṣùgbọ́n wọn lè dáko ẹ̀. bẹ́ẹ̀ni fún ètò ààbò fún òun fún rẹ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ẹni tó bá máa fọ ìlú mọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ìdìtẹ̀gbàjọba yìí tẹ́ bá wò dáadáa ẹni tó máa fọ ìlú mọ́ ó máa fọ ara ẹ̀ mọ́ ni o. àwọn nǹkan tí èmi fiyèsí pé ó lè fẹ́ fà á pé kí àwọn ọmọ ológun sọ pé àwọn fẹ́ gbàjọba. àwọn ìwé ìròyìn kan tiẹ̀ sọ wọ́n ní tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́dún tó kọjá ẹ rí i pé hunger protest gbòde. bẹ́ẹ̀ni. hunger protest yẹn wọ́n ní avenue yẹn gangan ni wọ́n fẹ́ lò wípé ara ebi ń paráàlú èmi náà sì wo àwọn fídíò kan tí mo ṣe tá a gbé sórí orí ẹ̀rọ ayélujára ẹ bá oríṣiríṣi kọ́mẹ̀ntì ń bẹ ó lágbára ẹ tẹ̀síwájú àbá wa. olótú ètò ìdìtẹ̀gbàjọba yìí ibi tí mo bọ́rọ̀ dé ni pé ẹni tó bá máa fọ̀lú mọ́ ilé ẹ̀ ló máa ti bẹ̀rẹ̀ èèyàn ò ní jẹ́ kí wà bàjẹ́ kankan kó ṣẹ́yọ láti inú ilé títí ẹ̀ fúnra rẹ̀ ká ṣáájú kọ́kọ́ yẹ àwọn èèyàn tó yàn sípò tó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ kọ́kọ́ yẹ wọ́n wò ná ṣé kò sí wà bàjẹ́ lọ́wọ́ wọn àwọn tó bá yẹ kán pààrọ̀ wọn nínú àwọn ọ̀rọ̀ tí ààrẹ ti sọ pé gbogbo àwọn yọ subsidy owó orí epo ṣebí allocation tó ń lọ sí àwọn state ó gbé pẹ́lí sókè. wọ́n ti ń rí owó gidi báyìí. ibo làwọn gómìnà yẹn ń kó owó yẹn sí. ẹ ṣeun bàbá wa torí ariwo táwọn èèyàn sì ń pa náà ti náà ni wípé ìlú ò rọgbọ pé ebi pọ̀ o bẹ́ẹ̀ bá lọ wo kọ́mẹ̀ntì táwọn èèyàn ń kọ́mẹ̀ntì pé ebi náà ni o pé àfi tá a bá ń tanra wa ló kù o. aṣáájú iṣu wà lọ́wọ́ ààrẹ ọ̀bẹ dẹ̀ wà lọ́wọ́ ààrẹ kí ààrẹ sọ fún ilé ìgbìmọ̀ asòfin tìpínlẹ̀ tìjọba àpapọ̀ allocation táwọn gómìnà yìí ń gbà ibo ni wọ́n ń ná sí ètò ìmáyédẹrùn wo ni wọ́n ń ṣe fún aráàlú àbí ìdí kan ṣáà ni wọ́n ṣe ń gba allocation yẹn lẹ́nujọ́ mẹ́ta ìlà rí pé ààrẹ ṣètò ìyàwó fún àwọn ọmọléèwé ètò ìyàwó tí wọ́n ṣe yìí àwọn ìlú ọba tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ tó bá ṣètò ìyàwó yìí fún nírú Canada Germany tó kọ́mọ̀ sí jù tó ń gba student loan yẹn gidi ẹ rí pé káwọn tó jáde léèwé iṣẹ́ tó máa ṣe ó ti dúró dè wọ́n tó máa jẹ́ pé iṣẹ́ tó níye lórí ṣùgbọ́n àwọn gómìnà tó wà ní ìpínlẹ̀ nígbà tí ààrẹ ti ṣe ètò òru yẹn kí ni ètò táwọn gómìnà tí wọ́n wà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ń gba allocation gọbọi yìí kí ni ètò tí wọ́n ṣe fún aráàlú. bàbá wa tẹ́ bá wo tó ń ṣẹlẹ̀ náà lórí ọ̀rọ̀ ìṣèlú ń sìn ẹ rí pé gbogbo àwọn gómìnà àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo náà ti di wọ́n ti fẹ́ di APC tán mo sì rántí ńgbà kan tí Adamu Oshiomhole sọ̀rọ̀ wípé bọ́ọ̀ bá ti join APC gbogbo ẹ̀ṣẹ̀ rẹ àti dáríjì hàn ṣé àti wá wọ́ọ̀dì wọn sì ṣe yóò wá easy àbí gbogbo wọn ti fẹ́ẹ̀ dánmọ òṣèlú APC náà. ṣe ti rí àti wọ́ọ̀dì wọn kò ṣòro àkọ́kọ́ ni pé káàrẹ́ wò pé gbogbo àbùkù tó bá tinú ìjọba yìí jáde ìyẹn bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí kó kọ́kọ́ wò pé gbogbo àbùkù tó bá jáde nínú ìjọba yìí wọn ò ní tọ́kẹ̀ sí gómìnà orí náà máa pè kán tó pe ọrùn náà máa pè kán tó pe ara ẹsẹ̀ ló máa gbé àwọn ara tó kù rìn ojú ló máa fọ̀nà òun ẹsẹ̀ tí ẹsẹ̀ bá gbá nǹkan tó bá máa sọ̀rọ̀ wọn á ní ṣó ò ríran ni aṣáájú Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè yìí àwọn ni ojú àwọn lórí àwọn lẹ́sẹ̀ àwọn gómìnà yẹn dàbí ara ni tí ojú àtẹsẹ̀ bá rìn òun ló máa wọ́ gbogbo ara tó kù ibi tó bá wọ́ wọn gba ibẹ̀ náà máa gba ọ tí wọ́n bá sọ pé kí gbogbo wọn di gbogbo àwọn ẹgbẹ́ alátakò olóṣèlú tó kù gbogbo wọn ti fi pa ọ̀nà kan káwo ti Fubara ẹni pé kò jọ bí ipá bí agídí náà fi wọ́ Fubara nígbà tó dẹ̀ ti gbà sí Wike lẹ́nu
tí Wike ti mú lọ sọ́dọ̀ ààrẹ ẹ̀rí pé ẹ̀gbọ́n kankan mọ́. gbogbo ẹ̀ṣẹ̀ ti ẹ̀rí wípé gbogbo àwọn local government tó chairman tó yàn APC gbogbo kò wá sí ọ̀rọ̀ kankan gbogbo àwọn ìgbìmọ̀lé aṣòfin wọn gbọ́ náà ti di APC kò sọ̀rọ̀ tó lè sọ láàrin wọn òun fúnra ara ẹ̀ ẹgbẹ́ kan bí ká sọ pé mọ́kàn ẹgbẹ̀gbẹ́ ni mo fi ń ṣe ẹgbẹ́ tó gbé mi wọlé o. kọ́lọ̀ mẹ́jà. bó ṣe wà yẹn ntọ́ bá sọ fún pé kó ṣe ló máa ṣe káàrẹ̀ yọrú ọwọ́ wà yẹn kúrò káàrẹ̀ má jẹ́ kí àwọn kan kó ẹ̀rẹ̀ bá wọn. Wike dàbí ajá tó ń rí egungun tó bá rí egungun tó sanra ibẹ̀ ló máa wáyé mọ́ tí egungun yẹn bá ti ń gbẹ ibi tí egungun mi bá ti jáde bẹ̀ ló máa wáyé mọ́ ó ti yẹn so irú yẹn ó tún lè fà á tí àwọn kan máa wò pé òkè ìgbésẹ̀ tá ààrẹ ń gbé yìí ìgbésẹ̀ pé kí gbogbo àwọn di APC Yorùbá lè sọ pé tó o bá ti lè bá wọn darapọ̀ mọ́ wọn if you can't meet them you join them tó bá dẹ̀ ti lè join wọn you do otherwise. Òun ni ètò ìdìtẹ̀gbàjọba tó fẹ́ yọ yìí àti àwọn gómìnà kan tó ti ṣèjọba rí tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ fún ètò yẹn lábẹ́lẹ̀. bàbá wa now lórí ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba yẹn àwọn aráàlú wa ń sọ̀rọ̀ pé ìjọba kí ló dé táyà àti sòótọ́ ọ̀rọ̀ lórí kíní wa ń bà wọ́n lẹ́rù tí wọ́n sàn háìdí ẹ̀ tí wọ́n lè la ọ̀rọ̀ mọ́lẹ̀ pé àwọn èèyàn ní kí wọ́n sọ̀rọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe ìròyìn láwọn ti bá àwọn ọmọ ológun sọ̀rọ̀ pé bó ṣe rí nìyẹn ṣùgbọ́n iléeṣẹ́ ológun ní kò rí bẹ́ẹ̀ àwọn èèyàn aráàlú ń béèrè lọ́wọ́ ìjọba pé ẹ sọ tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ fún wa lórí ọ̀rọ̀ yìí a deserve láti mọ tí ń jẹ́ òótọ́. ṣé mọ̀ pé iléeṣẹ́ ológun ò kàn lè déédéé sọ̀rọ̀ wọ́n máa gbàṣẹ lọ́dọ̀ ààrẹ ǹjẹ́ ààrẹ fúnra rẹ̀ ṣetán láti pé kán sòótọ́ jáde. bọ̀ kí ló dé tán bá sòótọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ àṣírísà àti tú already wọ́n sọ síìdì kí wá ló wá tè kí wọ́n kàn sọ òótọ́ ọ̀rọ̀ faraàlú. Àràbà TV ojú wa tó lé ojú wa tó kó.